agbẹnusọ ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó tún jẹ́ mínísítà àná fọ́rọ̀ ààbò nílùú ìyẹn former governor of Osun State and the former minister of Interior ìyẹn ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá agbẹnusọ àwọn ọmọlẹ́yìn ẹ̀ tí wọ́n ń pera wọn ní ọmọlúàbí Progressive Caucus tí wọ́n wà nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC lásìkò yìí ìyẹn Abọ́sẹ̀dé Olúwaṣeun ó mà ti tú àṣírí wípé wọ́n ń fa wàhálà wọ́n ń fòró àwọn táwọn jẹ́ ọmọlẹ́yìn Arẹ́gbẹ́ṣọlá o àti wípé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC wọ́n fẹ́ wá kọlu àwọn ní ilé ẹgbẹ́ àwọn ìyún lọ́fíìsì Arẹ́gbẹ́ṣọlá tí wọ́n ń pè ní Ọ̀rànmíyàn House tó wà ní ìlú Òṣogbo tó sì ní lọ́jọ́ Ìṣẹ́gun tí í ṣe Tuesday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí ní làwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n wá sí iwájú ọ́fíìsì Arẹ́gbẹ́ṣọlá tó sì bẹ̀rẹ̀ sí ní wọ́n máa yìnbọn sókè láti dá wàhálà sílẹ̀. ẹ rántí wípé láti ọdún mélòó kan sẹ́yìn tí Arẹ́gbẹ́ṣọlá tó jẹ́ ọ̀gá àwọn ọmọlúàbí Progressive Caucus yìí ni wọ́n tí ìjà ti ṣẹlẹ̀ láàrin òun àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni àwọn ọmọlẹ́yìn Arẹ́gbẹ́ṣọlá láti dá ẹgbẹ́ kan sílẹ̀ tí wọ́n ń pè ní the Ọ̀ṣun Progressive nígbà tó sì yá ni wọ́n yí orúkọ the Ọ̀ṣun Progressive ni wọ́n yí kúrò tí wọ́n sọ di ọmọlúàbí Caucus ṣùgbọ́n tó jẹ́ pé inú ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n sì láwọn wà ṣá o ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn tí Arẹ́gbẹ́ṣọlá tó kéde bóun ò ṣẹgbẹ́ òṣèlú APC mọ́ tó sì darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC ni ó mà jẹ́ kó di mímọ̀ wípé àwọn ọmọlẹ́yìn òun náà táwọn jọ ń ṣe ọmọlúwàbí Progressive Caucus àwọn náà ti bóun lọ sínú ẹgbẹ́ òṣèlú ADC tó sì jẹ́ pé wọ́n sì máa ń ṣèpàdé ọmọlúwàbí Progressive Caucus náà ní ilé Arẹ́gbẹ́ṣọlá ìyẹn ọ́fíìsì ẹ̀ tó wà ní ìlú Òṣogbo tí gbogbo ayé mọ̀ sí Ọ̀rànmíyàn House. ṣá o nínú àtẹ̀jáde tí Abọ́sẹ̀dé Olúwaṣeun tó fi síta ètò tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ ìlú ti jẹ́ kó di mọ̀ pé wàhálà máa fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun tí ṣe Tuesday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí ó ní níṣe ni wọ́n wá yìnbọn níwájú ọ́fíìsì Arẹ́gbẹ́ṣọlá lọ́ṣogbo tó sì ní orí ló kó àwọn yọ lásìkò táwọn ń ṣe ìpàdé ọmọlúàbí Progressive Caucus àwọn. Abọ́sẹ̀dé Olúwaṣeun ní àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ń ṣe ìwọ́de bọ̀ iná máa dúró síwájú àwọn ní iwájú ibi táwọn ti ń ṣèpàdé tán bẹ̀rẹ̀ sí ní máa yìnbọn láti dá wàhálà lẹ̀ tó sì ní ọ̀rọ̀ náà tí kì í bá ṣe sùúrù táwọn ní kò bá fa ìtàjẹ̀sílẹ̀ àti ìfẹ̀míṣòfò. Abọ́sẹ̀dé Olúwaṣeun wá jẹ́ kó di mọ̀ pé kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí àwọn ẹgbẹ́ òṣèlú APC tí wọn yóò fẹ́ kọlu àwọn táwọn jẹ́ ọmọlẹ́yìn Arẹ́gbẹ́ṣọlá ó ní irú ẹ̀ ṣẹlẹ̀ lọ́jọ́ 18 oṣù kọkànlá ọdún 2021 the 18th of November 2021 àti ọjọ́ kẹta oṣù kejì ọdún 2022 the 3rd of February 2022 tí wọ́n wá yìnbọn níwájú ilé ọ́fíìsì Arẹ́gbẹ́ṣọlá ìyẹn Ọ̀rànmíyàn House tó sì ní wọ́n yìnbọn lubẹ̀ wọ́n sì bà nǹkan jẹ́